Ẹ káàárọ̀ o, gbogbo ọmọ ládéládé nílẹ̀ Yorùbá. Mo kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin. Bá a ṣe ń jí, bá a ṣe ń sùn, Ọlọ́run ọba Elédùmarè á wà pẹ̀lú gbogbo wa. A dẹ̀ kú gbogbo nǹkan tó ń lọ ní ilẹ̀ Yorùbá nílẹ̀ káàárọ̀ oòjíire. Àgbàrá òjò lóhùn nílé wó, onílé ni ò ní gbà fún lọ́rọ̀ tó wà ńlẹ̀ ńsìn. Nípa ọ̀rọ̀ tó ń jà ràn-ìràn lórí ayélujára lóríṣiríṣi, tẹ́ bá gbọ́ gbogbo kan tó ń ṣẹlẹ̀, ọ̀rọ̀ yìí ti ń di pé kán máa pè wá ìtàn tí a bá nínú ìwé tá a kà nígbà tá a wà kékeré ni pé Lámúrúdu ni bàbá Odùduwà, something like that. Nínú ìwádìí ìtàn tán ṣe ń sìn, kò sí àbá Árábù tán rí. Árábù tán rí. Kò síbi tí ẹ̀jẹ̀ wà àti àwọn Árábù ti tán. Even nínú new DNA tán ṣe ń sìn, àwọn tí ò tán mọ́ àwa Yorùbá tó jẹ́ pé wọ́n kó lẹ́rú wá sí bóyá Cuba ni, bóyá Amẹ́ríkà ni. Tán bá ṣe DNA test wọn, ọ̀dọ̀ àwa Yorùbá gan ni gbogbo ẹ̀ ń padà sí. Wọ́n ń pe DNA wa ní ghost DNA, meaning kò papọ̀ mọ́ Arab, kò papọ̀ mọ́ Europe, kò papọ̀ mọ́ anything. To the point níbi tán ṣiṣẹ́ ìwádìí dé ń sìn gan, Adam and Eve tán sọ fún wa, àwa pẹ̀lú wọn ò tán. Kò sẹ́ni tó lè sọ bí ilé ayé ṣe bẹ̀rẹ̀. Àwọn tí ò tẹ̀ mọ́ àwa dúdú rí, tán mọ́ àwa Yorùbá rí, tán bá ṣe DNA test wọn, ọ̀dọ̀ tiwa gan ló tún wá ń padà sí. Kò sí lè tó padà mọ́ sọ́dọ̀ Europe àbí kó tó papọ̀ mọ́ Arab. Ni pé gbogbo ìtàn tó ti ń sọ fún wa láti ọjọ́ yìí, kò sẹ́ni tó lè fìdí ẹ̀ múlẹ̀. Gbogbo nǹkan tó ti kó sí wa lórí láti ilẹ̀ ọjọ́ yìí, kò sẹ́ni tó lè fìdí ẹ̀ múlẹ̀ pé bó ṣe rí lélẹ́yìí. Àwa kàn gba ìtàn yẹn, a kàn gba story yẹn, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí kó sí wa lọ́pọlọ, àwa náà dẹ̀ grab ẹ̀ bẹ́ẹ̀. Kò sí fact nínú ẹ̀. Most of the people tó bá ṣe DNA test níbi tó bá ti jẹ́ dúdú, most of them ló máa ní bí 65-70% of Yoruba in their DNA test. Kò sí nínú wọn tó ní traces Arab nínú wọn. Àwa tá a tún jẹ́ dúdú tá a ṣe DNA test, ọ̀dọ̀ wa náà ló ṣì ń padà sí. So which means pé gbogbo ìtàn Lámúrúdu ẹ̀kíní kan Odùduwà ó wà nílé Ifẹ̀. Àwọn ìtàn tán ti kọ, wọ́n fi ẹ̀sìn wọnú ìtàn wa ni. Odùduwà kò bá Arab tán, kò tiẹ̀ wà ń bẹ̀. Family house Odùduwà wà nílé Ifẹ̀. Bọ́n ṣe bí ọba ni nílé Ifẹ̀. Bọ̀ bí pé bá a ṣe dàgbà tó ń ka ìtàn wa fún wọn, tí ẹ̀sìn ti ń wọnú ìtàn wa, story tí ń wọnú ìtàn wa, òun ló fà á tí gbogbo ẹ̀ fi fẹ́ dàrú ń sìn. Mo fẹ́ fi yé àwọn ọmọ ọkọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Àtìkó ti tó fún wa ń sìn láti mọ ibi tá a ti wá, ká lè bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan tó jẹ́ pé àáfin ní ìlọsíwájú tá à ní jẹ́ kí ẹ̀sìn àjòjì kan wá da ìlú wa rú. Ẹ wo àwọn ìlú tó bá ń tòrò lénìí, wọ́n dira wọn mú ṣinṣin ni. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti China, ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti Japan, ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti South Korea, ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti North Korea, ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti Russia, ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti India. Àwọn ìlú tó bá rí tó ń lọ síwájú, wọ́n mọ ibi tán ti wá, wọ́n dẹ̀ dira mú ṣinṣin ni. But àwa, gbogbo nǹkan tá à ń kọ́pí, àwa ń kọ́pí ilẹ̀ òkèèrè ni. Àwọn tá à dẹ̀ ń kọ́pí wọn ò rí wa bí èèyàn. Ẹ̀sìn tán gbé fún wa kò ṣojú wa, àwa ò sí ń bẹ̀. Nǹkan tá a kà nínú ìwé ni, àwa fi nǹkan tá a kà nínú, àwa fi ń ni àwọn èèyàn tiwa lára. Gbogbo story tó wà nínú Quran, tó wà nínú kíní, kò ṣẹlẹ̀ lọ́dọ̀ wa. Àti ẹ̀díkẹ́lẹ́sìn máa ṣe ẹ̀sìn, but ìgbà tó ti wá ń di wípé wọ́n ti wá ń fi ẹ̀sìn yẹn dá àṣà àti ìṣe tá a ní. Ẹ jẹ́ àfúnra o. Àwa gan tá a wà nílùú ń bí, o ò lè wá, wọ́n ní àṣà àti wọn ní nǹkan tán ṣe.
téèyàn bá àwọn òyìnbó lò dáadáa, wọ́n ló ń jẹ wọn tó ń rò tó yàtọ̀ sí oúnjẹ tó kàn máa rà ní kí náà porúkọ ẹ̀ ní fast food. A lè gbé ọjọ́ tá a bá ti bẹ̀rẹ̀ sí, kò síbi tí ẹ̀sìn bá ti ń darí tí ì ṣe pé bẹ́ẹ̀ ń dàrú. Kò síbi ìlú tẹ̀sìn bá ti ń darí ó máa ń dàrú nítorí kíni àwọn tó jẹ́ olórí ẹ̀sìn yẹn ni wọ́n á fẹ́ kí ìwọ kó o máa ṣe nǹkan tá ń ṣe, o ò dẹ̀ ní kọjá nǹkan tá ń ṣe yẹn. Kò dẹ̀ lè help àwọn ọmọ aládé. Tẹ́lẹ̀sìn bá fẹ́ ṣe ẹ̀sìn yẹn bọ́n ṣe ń ṣe lamẹ́ríkà ń bí ìwọ tó bá jẹ́ muslim lọ sí mọ́ṣáláṣí ẹ̀ wọ́ọ́rọ́wọ́, má bu anybody. Wọlé ẹ̀ mi ì tẹ́ mọ̀gbà tán kírun bí wọ́n ń pèrún bí. Mi ì mọ̀gbà tán lọ church yẹn o ti mọ time ni, oníkàwé tó mọ time tó máa kírun. And o ò lè máa lò láti fi manipulate àwọn èèyàn míì. Torí àwa à ń gbọ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ń sìn pé wọ́n fẹ́ ṣe òfin ṣẹ̀ríà fún gbogbo Nàìjíríà. Ṣé nǹkan tó ń sọ fún wa ń sìn ni pé tí ọmọ wa bá ti jalè kán máa gé lápá àtẹsẹ̀ ni nílẹ̀ Yorùbá? Ṣé nǹkan tó ń fẹ́ máa sọ fún wa nìyẹn? Tó yẹ pé òfin ìjọba ò ní ranlẹ̀ mọ́, òfin ká máa para wa ló máa ranlẹ̀. Bóyá ẹnìkan ṣe nǹkan kékeré ń sìn ká máa sọ lókò pa, ṣó wà nínú àṣà àti ìṣe wa? Kí ẹ̀sìn tó dé, àwa ní àṣà, àwa ní ìṣe, àwa ní fọkànbalẹ̀, àwa ti lófin. Bíbélì kọ́ ló wá kó wa lófin tiwa, Kùránì kọ́ ló wá kó wa lófin tiwa o. Àwọn èèyàn àṣà aláṣà ni. Adẹ̀ tí wàá gbà á nìyẹn, kò yẹ ká gbà á sódì. Ìlú tí mo wà ń bí wọn ò gbà á sódì o. Oníkálukú ń ṣe tiẹ̀ ní. Ìwọ tó bá gbàgbọ́ nípa Bíbélì, ìwọ ló mọ̀. Ìwọ tó bá gbàgbọ́ nípa Kùránì, ìwọ ló mọ̀. Ṣùgbọ́n eléyìí tí àwọn èèyàn wa wá sọ di dandan tó di pátì kúkú ń sìn débi wípé tá a bá ṣọ́ra ní ọjọ́ iwájú àwọn ọmọ wa gbogbo nǹkan wa máa dohun ìtàn. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Gbogbo àwọn òkè Olúmọ, gbogbo nǹkan tó wà nílẹ̀ Yorùbá yẹn ó yẹ kó jẹ́ tourist fáwọn kan ní láti lọ máa wò ó. Kò kàn mùsùlùmí o, kò dẹ̀ kan kìrìsìtẹ́nì tán, kò jẹ́ dandan kan lọ́wọ́ sí. Ṣùgbọ́n ìjọba lè pawó ń bẹ̀. Nígbà tá a bá wo gbogbo ẹ̀dànù sìn tí gbogbo wa lọ ń gba àwẹ̀ gbogbo àwẹ̀ àtàdúrà tá ń gbà Nàìjíríà bó ló bá wa délé ni. Ìlú tán ti ń gbà àwẹ̀ àtàdúrà gbogbo ẹ̀ ń lọ sókè. Kò sí kan tí mo lè rí jà máa mú wá sínú ìlú o. Nothing. Ìwọ tó bá gbàgbọ́ nípa Kùránì ẹ̀ fèsì ẹ̀, fẹni tó gbàgbọ́ ń bẹ̀ lẹ̀. Ìwọ tó bá gbàgbọ́ nípa Bíbélì ẹ̀ fèsì ẹ̀, fẹni tó gbàgbọ́ ń bẹ̀ lẹ̀. Kò dìjà. Ṣùgbọ́n ká máa impose, ká máa búra wa, ká máa bú ẹlẹ́sìn kejì, ìyẹn lèmi ò ní lọ́wọ́ sí. Torí ọ̀rọ̀ àwa Yorùbá ó jẹ mí lógún. Ọlọ́run á wà pẹ̀lú wa. Àwa Yorùbá tá a bá ṣọ́ra, ìjà táwọn babaláwa wa jà ní ọjọ́ sí, tí wọ́n jà níbi tán ìgbà wa Yorùbá tí táwọn Fúlàní ò fi wọlé, bóyá ẹ̀mí àlàbá máa jẹ ní gbogbo ilẹ̀ Yorùbá ń sìn. Tá a bá ṣọ́ra, àwọn kan ti ń kó bọ o. Àwọn kan ti fẹ́ kó wọlé o. Ẹ ti ń gbọ́ tọ́ba kan ti pẹ̀rẹ̀ lẹ́míà. Ẹ jẹ́ á ṣọ́ra kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ń pa àwọn ọmọ wa o. Ọlọ́run á wà pẹ̀lú wa.